brother mi rọra máa lépa ológo rọra máa monitor achievement ó ní achievement time ti lọ tó gbọ́ ẹ bá slow brand ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn bá ẹ revive ẹ̀ àdúrà máa ń gbà. Stop monitoring people's achievements. Pray lórí tiẹ̀ ọmọ ìyá mi àdúrà máa ń gbà o. ẹ̀yin èèyàn wa Don Richard ti padà jáde wá sọ̀rọ̀ nípa rògbòdìyàn tó ń lọ lẹ́rìn Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel àti Kemity bí wọ́n ṣe ń fara wọn lọ́tún lọ́sì ó ti jáde o wá sọ̀rọ̀ kò dàrẹ́tì ọ̀rọ̀ rẹ̀ sí èèyàn kankan ṣùgbọ́n ó ṣàn sọ lówelówe bí ẹni wípé ó ń bá Austin Emmanuel sọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa ọ̀kọ̀rọ̀ kábùn ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. wọ́n làwọn ṣe ń reason pẹ̀lú bàbá o reason pé jókòó máa bá sọ pé òun bá dádì ẹ̀ sọ̀rọ̀ ó máa gbọ́ o èjì ti lọ o èèyàn ti dàgbà lójoojúmọ́ lọ́lọ́run fọjọ́ kan kọjọ́ orí wa brand ògo tiẹ̀ yìí máa mọ́nítọ̀ ògo ológo ṣó ń gbọ́ àdúrà máa ń gbà bàbá yẹn máa ń gbọ́ tó bá mọ̀ bá ṣe ń bá reason gbà. ẹ káàárọ̀ mi ò fẹ́ lọ fàájù mi ò ní tolerate nonsense ẹ jọ ẹni ọmọ tí ó bá ti wọ 30 years 35 years upward kó má mú ẹni sú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí because mo rí ọmọ kékeré kan tó kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ jágbajàgba lórí Austin Emmanuel jọ nítorí Ọlọ́run wọ ọbọ̀ yìí how old ni ẹ nígbà tí nǹkan tí wọ́n sọ yẹn tó ṣẹlẹ̀ ọmọ kékeré ni ẹ ó máa kéré gan ìwọ ọmọdé mi ń wo yìí ò tí lè di 20 years lọ nígbà kan ò tó 20 ò tí 20 ìsídà 17 18 ni ẹ ó kéré má dá sí nǹkan tó ṣẹlẹ̀ ó kéré gan ò sí bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ 30 35 years gan nígbà yẹn á jẹ́ àwọn tó bá súnmọ́ wa lọ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn pípù yẹn ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo èèyàn tí ó bá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó má mẹ́nu síbẹ̀ kó má tanu síbẹ̀ rárá nítorí tẹ́ bá tanu síbẹ̀ ayé máa tú o. Number 2 Kemity kí ló ṣe ẹ̀ náà advice lèmi fẹ́ fún ẹ o má try láti sọ anything kí ni mo sọ because kò sí nǹkan tó bá sọ fún ara ẹ gan ló máa affect yes lórí ọ̀rọ̀ Austin Emmanuel àti icon má try láti sọ anything wà kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ káwọn tí àwọn tó ń sin iṣẹ́ ti gbàgbé ni kọ́ máa ṣe yegede èèyàn àwọn tí wọ́n mọ̀ kọ́kọ́ wọ́n máa bọ́ sí social media wọ́n máa sọ gbàràgbàrà àti nǹkan tó mọ̀ àti nǹkan tó mọ̀ wọ́n wá dáyẹ̀ yára wọn lẹ̀. Oh God, use your brain. Kí ló ṣẹlẹ̀? How long? Ṣàkókò yìí ni? Ẹ wá kí ló ṣẹlẹ̀ gọ́gọ́?